Ṣẹ̀kẹ̀rẹ̀ ti dòde sinimá titun ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn lọ sóde ìbànújẹ́ Odunlade Adekola ṣẹ̀kẹ̀rẹ̀ o sinimá tó ń sọ rèé o ti jáde Gemini Films and Marketing ẹ̀kú owó níná. Ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn lọ sóde ìbànújẹ́ ohun tó ní ṣẹ̀kẹ̀rẹ̀ tí ò ṣe é fọ̀pálù jagunjagun ò ṣe é fọ̀bàmú Odunlade Adekola ní ṣẹ̀kẹ̀rẹ̀ tó bí àwọn ìbejì tó yàyàkuyà alẹ́ tí wọ́n pẹ́ ọmọkọ́ni tó ń tómi ẹṣin dà sílé ẹran tó ń sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ tó ń da àlàáfíà láàmú lójoojúmọ́. ọtí náà ìwọ ọlọ́kọ́kọ́ kú ẹ̀yin náà kú. sọ́kù bẹ́ẹ̀ Tóyìn. àwọn ìbejì ọ̀ràn yìí tún fipá bọ́mọge ìlú láṣepọ̀ tọmọ babaláwo alẹ́ bí oṣù tí wọ́n ṣe ló yọ wọ́n lẹ́nu ó dá wàhálà sílẹ̀ fàgbóró ya gígùn ọ̀run lójú gbogbo àwọ̀ ayé ló ń bínú ẹ wò ó sinimá titun yìí Ṣẹ̀kẹ̀rẹ̀ ó kọjá àfẹnuròyìn it's a fantastic movie. sọ pé Ṣẹ̀kẹ̀rẹ̀ ló kọ́kọ́ sálá ọkọ olùlẹ̀ ìwọ́sẹ̀ kejì olùlẹ̀ mo dúró ó dẹ̀ túnṣẹ̀ kẹta ó tún lulẹ̀ ẹgbẹ́ kìíní wa òye mélòó kan. written and produced by Taiwo àti Kẹ́hìndé Àjàlá Wasiu Owóiya ló direct yẹ Ọláyẹmí Jímọ̀ Yemkem ló package yẹ starring Odunlade Adekola Bímbọ́ Ọ̀ṣì Ìrètí Ọ̀sáyẹmí Taiwo Àjàlá Kẹ́hìndé Àjàlá Ọláyẹmí Jímọ̀ Yemkem Wasiu Owóiya Adéwálé Alébíoṣù Abíọ́dún Ọ̀dẹ́kúnlé Owolabi Ajasa Feranmi Oyalowo Lékan Látúnjí Túndé Usman Òkèlè Taiwo Àwòyẹmí Ali Káyọ̀dé Agboola Ọpẹ́yẹmí Jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Ṣẹ̀kẹ̀rẹ̀ subtitled in English sinimá titun Ṣẹ̀kẹ̀rẹ̀ ó gbóná jẹjọ kóná lala ó kọjá àfẹnuròyìn ó ti jáde. Is it true that you normally go to his house to eat concussion? What is concussion? Mi gbọ́. Ẹ̀yin ni. ẹ̀yin boys heavy duty àwọn sọ bẹ́ẹ̀ ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ́ lè fàájì fáwọn ọmọ aláìgbọràn ẹ̀yin boys ẹ kíra fún ya yín. orí ẹ wà ń bẹ ó ti tó ẹ jẹ́ ká sì ṣíbí náà jíjẹ mímu ìrọ̀rùn ni ẹ yẹ ká ṣíbí náà. Kò ní dé fún yín. Ayé yín ò ní bẹ́lẹ́ńjẹ bẹ́lẹ́ńgọ̀. Àmín. Ẹ̀yin olórí burúkú yìí. Ìtọ́ bá bí dànù yín kó tún padà wá bí. Ẹ̀yin ọmọ ogun ẹ má bọ̀. Ẹ má bọ̀. Olúwa ọgbọ́ yẹn ní kúrẹ́ ní gbẹ́dẹ́. Ọjọ́ Ọlọ́run. Bàbá o. Ibi tó ṣí, àwa náà ṣì fún. Gbogbo òròyìn yín pátápátá kò sí mi ò gbọ̀n bẹ́ẹ̀. Gbogbo tẹ́tí fẹ́ ṣe kò sí tẹ́tí mi dì sí bẹ́ẹ̀. Ayé yín máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ bá ra mọ́tò àwọn ẹlẹ́ṣẹ̀ kí ni. àwọn alára fún. Bẹ́ẹ̀ bá kọ́lé àwọn ẹlẹ́ṣẹ̀ kí ni. àwọn alákọ̀ fún. àwa ni. Bẹ́ẹ̀ bá ra lẹ̀ ta ni wọ́n rà. àwa lọ́ra fún. àwa la ní. èmi lájà lẹ̀ fúnra mi. ọkùnrin ogun fúnra ra mi. ọkùnrin wọ̀ wà wọ́rọ́ ọkùnrin wọ̀ òkúrọ́ ọkùnrin tó gbalẹ̀ lẹ́jọ́ tó gbalẹ̀ nílé tó gbalẹ̀ káàkiri gbogbo ayé. wọ́n bíyà yín dá. wọ́n tó bẹ́ẹ̀. nílé lóko èmi ni o níbí ibi dáì sílẹ̀ nì èmi ni màá kọ́ sí. wọ́n mọ̀ ní. ayé yóò lè gbọ́dọ̀ jẹ. ẹ wọ́ bẹ̀ ẹ jẹ́gbẹ̀ rẹ̀ jẹ́ ẹ wọ́ bẹ̀ ẹ wọlé síbẹ̀. ìtọ́ bá bí yẹ ẹ̀jẹ̀ nínú yìí onímọ̀sá ẹ máa orí yìí. Alajale òde ta ló sọ fún ẹ pé mo bá wọn gbé níwá kúrò ńbẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná Alajale òde fímọ́ lakalaka fímọ́ lògbòlògbò ẹ̀rù púpọ̀ wọ́n yẹ pa fagídígbẹ̀lẹ̀ Alajale òde.
rántí ọ̀la má ṣe rántí òní nìkan onílárí kò sẹ́ni tó mọ̀la alájàalẹ̀ ṣe jẹ́jẹ́ òní tírí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú bàbá aláwo dífá ọ̀rọ̀ rú alájàalẹ̀ ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ níwá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná alájàalẹ̀ òde. Ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ níwá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná alájàalẹ̀ ó mà jẹ́ kí bébí tí mò ń lọ ẹ pẹ̀lẹ́ o kò ní bàjẹ́ fún yín o ẹ ní pínyìn kí o. Gẹ́gẹ́ bí mo ń sọ fún ẹ tí ó bá jẹ́ pé ibi tí mò ń lọ tó important ni fún ara mi báyìí òun ló yẹ kí n gbé ẹ dé school kí n dẹ̀ gbàbẹ̀ kí n máa lọ ibi tí mò ń lọ àmọ́ wọ́n ti ń pè wá tipẹ́tipẹ́ kó tó di pé wọ̀gán ń ṣetán kó o fẹ́ máa lọ bó o bá ti wà lọ báyìí from junction to junction òun ni kó o máa pè mí. Okay, sir. Títí o máa fi wọnú school yín báyìí òun ni kó o pè mí. Ìrí àtayọ̀ la máa rí o. Yes, sir. I'm missing you already. Miss it that. Daddy, ẹ má worry, ẹ má ṣe ọ̀nà. Ẹ wo semester kan ló kù tí màá fi parí ní school kó tó ọdún kan mọ́ kó tó section kan mọ́ so ẹ má worry ṣe ti gbọ́. Okay, kò sí wàhálà. I am counting it. Okay, sir. Okay. Mo ti ń count down already torí mi ti miss ẹ gan bó ṣe ń kúrò nílé. Ire o. Okay, sir. Gbélé tán. Love you, Daddy. Gbélé tán. Lórí làǹkọ̀. Rọra wọ́ mọ́ mi o. Kò sí bẹ́ẹ̀ sà. Má ṣọmọ mi léṣe lọ́nà o. Má dẹ̀ wàwàkúwà. Oníwàkúwà látẹ̀pa. Ó gbọ́. Kò sí bẹ́ẹ̀ sà. Kẹ́ ẹ pè mí o. Ó dàbọ̀. Káì, wo bó ṣe ṣáná sọ́kọ̀. Káì, káì. Olóṣì, wòran. Aago mélòó náà ní Kádébí àlọ́bà? Aago méjì ni bàbá. Aago méjì. Tó tù náà kọ́ láwà báyìí. Aago méjì ti kọjá. Ẹ́ ó ti kọjá. Ǹjẹ́ máa ń keep to time tó bá rí bẹ́ẹ̀. Mọ́tò ọmọ mi tó ń lọ yìí. Ẹ jẹ́ kí tiwa náà gbá tẹ̀lé ká máa wò ibi náà fẹ́ yà sí. Ìwọ lọ máa mógún tájá. Àbẹ̀ ti fún ọ lóúnjẹ lẹ́nu. Àárọ̀ ni a fún olóúnjẹ gbẹ̀yìn. Ṣébí bá tún pa àwọn ká tó dé ńkọ́? Ẹbí akẹ́mi kúkú lọ fún àwọn ajá lóúnjẹ bàbá. Lọ mógún tájá ń tiẹ̀ ṣé o ti gbọ́ jẹ́ ká lọ bí tá a bá fẹ́ lọ kò sí wàhálà. Ìwọ àti wọ́n jọra ẹ lọ mójútó rà yín. Ìwọ ni ṣóńdì mọ́tò tàn tá a fẹ́ wọ̀. Kó sáré ṣe. Ọ̀gá mi tún fẹ́ ṣẹlẹ̀ gbogbo báyìí wọ̀wọ̀ ṣe é. Mo fẹ́ borí wọ̀ lónìí báyìí. Tún fẹ́ ṣẹlẹ̀. Ẹni sùúrù kò sí ṣòro fún yín. Ọ̀gá ẹ má jẹ́ ká máa ní sùúrù lọ́jọ́ tí ń lọ náà. Bí la máa borí wọ̀ báyìí wọ̀ ṣe. Bàbá ṣe ń wọ bí la máa wọ̀. Ṣé lóòótọ́? Ní ṣòro ṣe. Ọlọ́run ládùúgbò mi. Padà tí a bá yóò máa padà kú. Ọ̀jẹ̀ àkójọpọ̀. Òun dà. Ìbá gbọ́dọ̀ ìtọ́kù tó. Ọlọ́run. Láti jí padà sí ẹ̀sì. Àpàdé lárùn láti kú yẹ pa. Eléyìí. Gbogbo yẹn sílẹ̀. Ẹyin fúnà. Kúrúnì. Àbájá kejì. Ẹ máa kú dànù. Kó sí wọn lọ́wọ́ wọ̀tọ̀wọ̀tọ̀ kó jẹ́ kó mọ̀. Ẹyin ìdá ó yẹ máa bọ̀. Ẹ máa bọ̀ wá. Níbo? Olórí burúkú ni. Ó ti kú ní àbọ̀ sí sùn. Dídé ìjà ẹ̀. Wọ́n jẹ́ bọ́lọ́ ìbú. Ó yá, let's go there. Ó yá, ẹ̀yìn dà. Àǹtí tẹnitẹni. Dádì kan ń tọ́jú yín ṣá. Ewu làbò sí báyìí. Ṣé mi nìkan ni dádì ń tọ́jú ni? Dádì jọ ń tọ́jú gbogbo wa ni. Ṣé gbọ́? Èwo ni èmi nìkan ni dádì ń tọ́jú. Anyway, mo tẹ̀ need help kan lọ́wọ́ yín. Ṣé lè ṣe fún mi? Ẹ mọ̀ kan, mi ò fẹ́ kẹ́ gbé mi dé school. Mo fẹ́ kẹ́ drop me park. Then I will take a taxi from there. Ẹ jọ̀ọ́. But dádì sọ pé kí n gbé yín dé school ni. Ẹ wò ẹ má worry it, dádì. Ìsì tí ń tẹ̀lé wá bí kan gbà.
ẹ kàn máa lò bí some minutes there. Ẹ dẹ̀ máa padà sílé. Wọn ní mọ̀ bí ẹ gbé mi dé school àbí ẹ gbé mi dé school. Àǹtí Tẹ́ni, ẹ̀ ń kọ́ mi nírọ́ nìyẹn o. Ẹ̀ tó bá ń parọ́ níwọ̀jọ́ ọba ọ̀run. No now, kò rí bẹ́ẹ̀. Okay, ẹ jẹ́ ká ṣe báyìí. What about bí a kì í fún yín ní change kan? Ìyẹn ni máa fi cover àti ìjọba ọ̀run. Ó ti yé yín náà. Ó dàbẹ̀. Owó yẹn máa pọ̀ nìyẹn o. Of course, máa ṣe ń dáadáa. Ẹ pè ká nọ́mbà yín. Kí n pa ká nọ́mbà? 01. Ẹni sọ ẹ jẹ́ kí n ṣe àpò ẹ̀yìn. Ó yá. 01 22 08 46 14. Okay. Wema ló máa jẹ́ Wema. Wema ni. Wọ́n sún ní Wema ló máa jẹ́ ṣé ẹ mo báàgì tẹ̀ ló tẹ̀lé. Mo ń sọ fún yín ni pé ká lè mọ̀ pé Wema ló jẹ́. Okay, ó ti gbé jáde. Ẹ ti rí. Capital letter náà fi kọ orúkọ mi o. Ẹ pẹ̀lẹ́. Ṣèbí orúkọ yín yẹn náà ṣì ni. Òun ni. Báyọ̀ kò ti change. Ẹ ṣe. All right, mo ti ṣe. Ẹ yẹ kẹ̀tì rà láti lọ bẹ̀rẹ̀. Ó dà pé ó ti ṣe tẹ́ntẹ́ntẹ́n. So, ẹ ṣáà drop me pad, please, ṣẹ gbọ́. Kò sí wàhálà. Okay, ẹ ṣé. Thank you. Náà kàn lọ wá bí kan tó bá tutù. Àbí náà. Mo lè da nǹkan tútù sára. Yes, o ẹ kàn máa sọ fún dájú pé mo ti drop ẹ̀ sí school get tí wọ́n lè get tí wọ́n lè mọ̀. Ẹ ṣé jàre. Bẹ́ẹ̀ náà mo ṣe láìkì. Hello. Odoko eloni. 15 owó yìí. Ṣé máa ń Mi ò lè jókòó sẹ́yìn o. Mami, ẹ jókòó báyìí. Ẹ káàárọ̀. Ẹ down now. Ẹ wọ kó ṣé mo tó máa ètè kú báyìí. Mélòó kó báyìí? Ó sì kú bí mẹ́rin pé orúkọ àlàyé. Ọ̀rẹ́ mi wọ́n sàwọn ẹ̀wọ̀n. Ẹ wò bóyá kí ẹ wọlé kérò lè kú kíá. Ẹ wọlé sẹ́yìn. Mi ò ní wọlé sẹ́yìn yìí o. Tó bá ti lérò, ó bọ́ sẹ́yìn. Màá bá yín bẹ̀. Má yẹ ṣe bẹ́ẹ̀, má yẹ ṣe bẹ́ẹ̀. Má yẹ ṣe bẹ́ẹ̀. Má yẹ ṣe bẹ́ẹ̀. Àmá jẹ́ ṣe bẹ́ẹ̀ nílò alákàntì mi. Nílò alákàntì mi máa ṣe bẹ́ẹ̀. Ọ̀hán kan ṣe. Ọlọ́run. Fine boy. Ọlọ́run táàmù la fẹ́ délé báyìí. Ó sún yàn báyìí. Ó sún ọ náà. Kọ́dé pèrò sọ́kọ̀ látẹ̀ nǹkan. Baby, hello fine girl. Kí ló ń ṣẹlẹ̀? Baby. Kí ló dé gan-an nínú mọ́tò náà? Kọ̀ tí mo ń tọ́ra ìrẹ́ kò gbé ẹdí bẹ́ẹ̀ ni pé mo kàn fẹ́ ní nọ́mbà. Ọlọ́run tó lè jọ́ àmì kíkan ní details ẹ lọ́wọ́ lásán. Number time. Tọ́jú ẹ. So you expect me to give you my number? Of course. So màá lè máa pè láti. Mi àti ẹ̀ṣà wà ní Caliber. Look at you, Akino. Bọ̀ kò lè tó ẹ̀ kíkọ, ok, ṣé mo lè mọ orúkọ ẹ̀? Kíkọ mọ orúkọ ẹ̀ lásán. Don't disturb me. Ó ń pẹ́ pèrò sí mọ́tò o. Kí driver ní ìṣe? Ṣé ká bọ́ sílẹ̀ ni? Driver! Ó máa gbé òṣì mọ́tò ọ̀rọ̀ ẹ̀ látàárọ̀ lọ́jọ́ Monday. Driver now! Hello? Eniola ibo ló wà? Mo ti fojú sọ́nà. Alright, ṣé ò ní pẹ́ dé ṣá? Ẹ má pẹ́ náà, wọn para mi ti wà lọ́nà. Alright then, I can't wait to see you. Okay, má pẹ́ jọ.
girl. Tí girl ọjọ́ wo ló fẹ́ gbọ́n ọjọ́ wo ló fẹ́ lọ́pọlọ ná. Swa. Ọ̀nà ò fẹ́ yàrá ya ẹ̀ nílùú wèrè ààrẹ tí wọ́n lọ ń dárin. Kí ni problem ẹ̀ gan-an? Hard girl don't fall in love. Yeah. I never seen this kind thing before. Ẹ gbà mí. Ìwọ ló ń love up. Ṣìwọ́ lọ wá náà. Àwọn ẹgbẹ́ ọmọ rise in love ni. Bọ̀bọ̀ eléyìí kò láìkí ẹ. Kò gbà tiẹ̀, kò fẹ́ rí ní ìyálà ìjà ẹ̀, kò fẹ́ rí látàn. Ó wá lọ ń love up. You no get money. Don't be say the buy fine. Kò lè tó sí èmi kí ni kí n gbà fún. Kí o tó ọjà pa fún mi. Kí ló rí lára ẹ̀? Aláìkúrò ní ìdòjá rẹ̀ ló kì í ṣe ọmọdé kí ló mọ̀. Tó ń sọ̀rọ̀ bébí mi báyìí ni. Ṣé wọ́n nífẹ̀ẹ́ rí ni? Mo ní pé ṣùpọ̀ pọ̀, mo nífẹ̀ẹ́ ṣùpọ̀. Oníkò lówó. Ṣé wọ́n náà fi ń ṣèfẹ́ ni? Ṣùpọ̀ ní nǹkan. Ọlọ́run ọba sì ti ń gbọ́. Ṣùpọ̀ pọ̀ lẹ́yìn òṣùpọ̀ kéré náà ayé. Ṣùgbọ́n pọ̀ lẹ́yìn ọ̀dànù. Ó yẹ kó ti máa yí ẹ tó bá dé yí ọmọdé ní ẹbí ni ó yé àwa àwọn tó yé ó yé wọn pé tí wọ́n ti star mi bẹ́ẹ̀ yẹn èmi lọ́ọ̀fù ṣùgbọ́n mi tẹ̀lé fi sílẹ̀. Wetin you get? Ṣùgbọ́n mi kò náà. See, I don't like this one wey you dey bring o. Ṣùgbọ́n kéré. I no like am o. A níbi tá a lọ now. Make we go now. Jẹ́ ká níbi tá a lọ now. Kéré inú ayé tí mo bá rí ṣùgbọ́n mi lè ṣe anything. Ṣùgbọ́n pọ̀ lẹ́yìn ọ̀. No ṣùgbọ́n no joy. Mi lè lọ sẹ́ni ìwé tí mo bá rí ṣùgbọ́n ìfẹ́ mi nìyẹn. Ibi tọ́kọ̀ yóò bá wà òun ní ìṣúra ẹni máa wà. Ibẹ̀ lọkọ̀ mi wà máa tẹ̀ pásọ̀dọ̀ ṣùgbọ́n ní Ọlọ́run. T-girl, Swa. Má gbé yẹn wá rárá o. Má sọ fún mi pé torí àdàrà tó ń ṣe torí bọ́bọ́ wèrè la ṣe ń lọ bí tá à ń lọ mọ́ o. Èmi ti rẹ́ẹ̀dì mo ti múra aṣọ ọdún mi mo dẹ̀ wọ̀ yìí o. Dá mi ló jẹ́ ká lọ o. Ìsọ̀rọ̀ pé mi ò lè lọ ètò àgbẹ̀mí kúrò ń bí àmúra. Ṣé dandan ni? Kò sí wàhálà. Owó tí mo ní ni mo yá ẹ̀ láyé yẹn. Tó bá wùn ẹ̀ kó múra, tó bá wẹ̀ kó má múra. Bọ́bọ́ ilé ìkó gba tìyá ẹ̀ kò láìkẹ́ o ló ń tirẹ̀ sí lọ́rùn. I don't tell you. Àdéhùn òjò fèrè nítorí ẹni lọ́ọ̀fù ẹ̀. Wọ́n ẹni lọ́ọ̀fù mi tó wá sọ fún mi ní ṣùgbọ́n àdánù lọ́ọ̀fù mi. Àwọn ọ̀sẹ̀ fún lọ́ọ̀fù mi àbí àdúgbò omi àjẹ́ mi ò jẹ́ káwọn ọmọ ìlọ wa. Ọmọ rẹ̀ pé máa rí mi fi. Ó dà. Daddy, aláì mi ṣe lálọ nìyẹn o. Ṣe gẹ́lẹ́ nìyẹn. Mo ṣàlàyé fún yín dà. Irú àlá tó sọ pé òun láyé, bí mi náà ṣe lálàá ìkẹ́lẹ́ nìyẹn. Shakura! 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 Battalion, Shakura, battalion. Mata ga mata fo mata suru ba ni samaino. Kai! Ba ni samaino. Ba ni samaino. Ba ni samaino. Ẹ̀yin ọmọ kìnìún. Ẹ̀yin ọmọ akọni ènìyàn. Kí ló ṣe ẹ̀yin tẹ́yin ṣe iyèméjì? Síbẹ̀ mọ̀ mi lẹ́yìn. Kò yẹ kí ẹ̀yin ọmọ doubt èmi rárá. Ọmọ tẹ́yà bá bí ẹyá ló gbọ́dọ̀ jọ. Ẹ̀yin wá ń doubt bàbá yín. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Káì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ ẹ̀yin ọmọ mi? Ní tí ẹ̀yin fi sí ọkàn. Tẹ́ ẹ gbé sùn, òun ló fà tí ẹ fi ń lálàkúlà. Ẹ má lá àlákúlà mọ́. Àlákúlà kò dáa. Ẹ fi ọkàn yín balẹ̀. Èmi mọ sọ fún yín bẹ́ẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Ẹ máa ná owó lọ bó ṣe wù yín. Ẹ máa ṣe fàájì yín lọ bó ṣe wù yín. Ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́. Èmi mo sọ fún yín bẹ́ẹ̀. Kẹ́ ẹ lọ rè fi ọkàn yín balẹ̀. Èmi ni Sakura agbára tí èmi ń lò. Aláwọ̀ funfun ló lèmi ti lọ gbà wá. Bàbá ńlá kú ẹni tó sì lè gbà lọ́wọ́ tèmi n kò tí ì rí. Káì! N kò rí o. Ẹ ti mọ̀ mí o. Ẹ má dá òtún bàbá yín. Ẹ gbọ́ mi. Ẹ lọ́ mọ ṣeré yín. Ẹ lọ́ mọ ṣeré yín. Pẹ̀lẹ́ lóòrò jẹ́ kí n bá ẹ ṣe jẹ́ kí n bá ẹ ṣe má ṣe yọnu báwo ń jọ ni. Ó wà okay, but very stressful. Pẹ̀lẹ́ mo ti yẹn expect ẹ látara ṣé kí n bẹ bù sí. Ó ti wà okay. Ó ti wà okay báyìí pẹ̀lẹ́. Ìjẹ́ kọ́kọ́ ní rẹ̀ nù. Ọ̀gá o tẹ́ni kó wá mú tó báyìí kí n bá ẹ wọ oúnjẹ kí n ṣe oúnjẹ fún ẹ kájọ ìjọ ṣe kájọ ṣiṣẹ́ yẹn. That will be fine because mo ṣe wà. I'm starving, like ebi ń pa mí. Màá bá àwọn àtúnkọ ní kò fi lè ṣọ̀kan. Ó mú ó ti wọ okay. Kí ló dé? Inú kò tiẹ̀ mú yúgọ̀t kò fi step down náà. Ó ti wọ okay. Ìfà omi náà ti wọ okay. Pẹ̀lẹ́, báwa ni ṣé wà lọ ṣáwà? Nǹkan wa bẹ̀rẹ̀ ṣe. Collins ní sùúrù náà, àgbà wọn ni mo dé ìgbà wọn ni ká tó sáré wá. At least mo ṣe wà níbẹ̀ for like a week. Yes. Ó ṣe wà níbí for a week? Okay, kò sí wàhálà. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Bóyá tó bá ti tọkàn ìbá ti balẹ̀. Farabalẹ̀, okay, ọ̀rẹ́ nǹkan tí mo máa ń bá sọ̀rọ̀ fún. Kò sí around, mo ti ní kó ṣeré jáde. Mo máa fẹ́ kó pè é sìn so kí gbogbo wa ká sọ̀rọ̀ then we should go out together.
All right, tó bá jẹ́ yẹn náà ni màá pè. Kò sí wàhálà. So don't worry. Big I no move. All right, mo ti bọ̀. Kò sí wàhálà. Ṣé kí n máa gbé báàgì ẹ lọ sí i? Okay. Farabalẹ̀ now. Oh, this guy. Anyway, I will stay here. Kala. Màdẹ́rìn. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jọ̀ọ́ gbogbo mo fẹ́ kó wá sínú ilé ẹ̀ náà. Ṣọmọ yìí pé next month báyìí owó mi máa due. Mo lè ní láti san owó mi torí mo mọ̀ pé inú ilé ẹ̀ ni mo ṣì ń bọ̀. Sorry. Kò sí ẹni tí ó lè fall in love. Ọlọ́run. Ìfẹ́ máa ya wèrè tí ó bá jẹ́ bẹ́ẹ̀. Èmi ọmọ rárá tó ń fọ́fọ́ mu tè. Àìfẹ́ máa sí eré gan ni o. Kala. Má rẹ̀. Ṣé ọ̀dà understand nǹkan tí mo sọ fún ẹ ni? Máa gbọ́ mi ní pé kó má kó wa bí àmọ́ mú láti gba ọ́dà lẹ́nu àwọn ọmọ mi. Àwọn ọmọ mi tó wó ẹ̀mí kì í fi wọ́n ṣeré o. Ó yẹ. Kala. Àwọn ọmọ tí wọ́n sọ ọmọdé àgbàlagbà ni wọ́n fà. Màá pé wọ́n jókòó báyìí tí màá gba ọ́dà lẹ́nu wọn pé mo fẹ́ fẹ́ àwọ̀ kan lé mi dé ìyá yín tó ti kú o. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ó dọ̀ ibi tó bá dé yẹn. Ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ. Ó fẹ́ gbọ́ ọ́dà lẹ́nu àwọn ọmọ. Àwọn ọmọ wo sé mi? Àkọ́ dédé gbéyàwó wa. Táwọn ọmọ mi bá ṣe tá àti lu ẹ̀ wá gbé ẹ̀ pa o. Ìbẹ́ mi ò ọmọ mi ò ráyè o. Kala. Má rẹ̀ rí. Ṣé òwò ojú ẹ tó ń bá sọ̀rọ̀ ni? Ṣáwọn ló ń gùn ni? Àbí mi gangan ló ń gùn? Sọ̀rọ̀ kan gbọ́ kan lè mọ̀ pé mò ń gún ẹ̀. Sọ̀rọ̀ kan gbọ́ wo ń gbé mi. Àjọ ń gúnra wa ni o. Ó fún ọ ni. Tó bá gùn mí lẹ́ẹ̀kan ni á gún ẹ lẹ́ẹ̀kejì. Àbí kí n kọ́kọ́ gùn mi kí n gún ẹ padà. Gún mi kí n gún ẹ ní o. Bíbí, má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Owó lé mi máa dín next month. Owó lé ẹ náà ni weekend point ni. Wọ́n pé kò lílì sí káṣí lọ́wọ́ bàbá yìí báyìí. Àmọ́ wà ní sùúrù díẹ̀ kí n bá ọmọ ẹ sọ̀rọ̀ o. Ló ṣe ya wèrè gan olórí burúkú ni o. Ṣó fẹ́ ṣe eré ni? Ó ya wèrè o. Wọn ò bí ibi tó bá ti sọ̀rọ̀. Ọjọ́ wa rí àbúrò ẹ obìnrin yẹn. Ìyẹn gan lásán. Ó yẹ kó ṣe ẹ̀ lọ́lé ọkọ kò lọ. Tọmọ bá dẹ̀ ti pẹ́ jù nílé, tọmọ bá ti pẹ́ jù nílé wọn. Àjẹ́ ló máa yà. Kala, sí lọ́lé ọkọ náà. Ọmọ tí wèrè ò rí boyfriend. Èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wá boyfriend ni. Irú yẹn kó tó yẹ kó má ní boyfriend. Ọmọ tó bá lé irọ́ ni. Wò bí ọmọ tó bá lé ojú ogun tó lè la máa ń rán sí. Ọkọ jẹ́ pé àwọn èèyàn tí mo target mélòó lára tiẹ̀ mú. Ìbá ju sí ìsìnkẹ́ lọ́fà gbàgbé. Yóò kàn sọmọ dáadáa fún mi ni. Mo bébì torí Ọlọ́run mo lè wait láti kó wá sí ìbáyìí náà. Mo bí ṣe máa ń ṣe jẹ́ kí n máa wà pẹ̀lú ẹ̀ all the time nínú ilé. Ọmọ tó wọ ẹ̀ òkè sọmọdé o. Ẹ̀jẹ̀ wà lójú tiwọn náà o. Màá pè kíní kalẹ̀, màá pè kejì kalẹ̀, màá dámọ̀ràn pẹ̀lú wọn tó bá ní kí n ṣe la máa ṣe o. Tọ́wọ́ láyé wà fẹ́ nìyẹn, tọ́wọ́ dẹ̀ ní òsì kò sí náà ni o. O ní láti gba ọ́dà náà bébì. Màá wà bọ́ sí sí. Mo ṣe díẹ̀ ojúmọ̀ púpọ̀ tó nǹkan tí mo gbé ẹ ṣe rí láyé tó wá. Ajá lọ sí lárọ̀dà odò. Next level ni máa gbé ẹ sí. Ọlọ́run. Kò kí ń ṣe next level. Higher level ni bébì ó yá wá fẹ́ kú lára. Èmi ìṣùpá lọ́tọ́jú mi mọ́lẹ̀. Ọlọ́tọ́jú mi báṣabàṣa. Ọlọ́tọ́jú mi ráre. Lẹ́ẹ̀mí. Èmi 1 million bàtàlì. Ó lọ fà. Èmi ọmọ kan tó ń pè ní 3 million. Ní àkọ́kọ́ lọ fojú tèmi ráre nígboro ayé. Ní bí mo ṣe mọ bó ṣe ń lọ sí. Ó ń sọ breakfast lọ́tún. Sọ breakfast lọ́sì. Wọ́n náà jẹ breakfast káàkiri. Àṣekẹ́ mi náà tún máa padà jẹ breakfast lákòókò ọ̀sán. Wọ́n lọ fi breakfast ṣe lọ́ọ̀ṣì ní ṣá. Àrígbòrò ayé èmi. Ní ṣùgbọ́n wọ́n fẹ́ mi ní breakfast jẹ. Ìgbò ní ṣe eré ẹ̀mọ́, Ọlọ́run sì ti ń gbọ́. Ọba àtàlágbọ́ kò ní ṣe eré ẹ̀mọ́. Fine. Nǹkan tí mo fẹ́ gangan lẹ ṣe ń sọ yẹn. Ṣé lójú mi? Mo ti jẹ́ lójú mi. Ọlọ́run. Nǹkan tí mo fẹ́ gangan lẹ ṣe ń sọ yẹn. Nǹkan tí máa ń sọ leléyìí. Ṣùpọ̀ bí báwo? Ìyá Ṣùpọ̀, ẹ̀yẹ Ṣùpọ̀ máa bàjẹ́ ni, ẹ̀yẹ Ṣùpọ̀ máa bàjẹ́ ni. Gbogbo wọn, ẹ̀yẹ kan tú èmi sílẹ̀. Wọ́n mi pé kẹ̀kọ́ tú àwa sílẹ̀. Ká lọ jẹ́jú Ṣùpọ̀. Ká gún di ìyá ẹ̀, ká gbọ́ ayé ìyá ìbàjẹ́ màmá. Ẹ tú mi sílẹ̀. Olórí burúkú ni ẹni kò fara oṣì balẹ̀. Ṣé wọ́n pè é fẹ́ràn mi ni ló ń dá sọ́rọ̀ mi? Ọlọ́dọ̀ bá yé ẹ̀jẹ̀ ni. Ìwọ́n fẹ́ lọ bá gígùn yìí, ọ̀fẹ́ lọ gún Ṣùpọ̀, ọ̀fẹ́ lọ bá ti Ṣùpọ̀ jẹ. Ṣé mo rẹ̀ ń ṣe ni?
Olórí burúkú ni ẹni. Wọ́n ti ṣe ẹ̀rẹ̀ mọ́ sílẹ̀ ni. Wọ́n tẹ̀lé wọn fọmù kálẹ̀ mo dẹ̀ wú ẹ̀. Ṣé wọ́n ní kò gbé ìjà mi ni? Ó ti lọ bẹ́ẹ̀ jù o. Ó yá wẹ̀rẹ̀ ni. Wọ́n tẹ̀lé wọn sọ̀rọ̀ òṣì lẹ́nu. Ṣé bí wọ́n mọ̀ pé ẹ̀rí pé kò wá dúró tì mí? Wọ́n tẹ̀lé wọn sọ̀rọ̀ di mí lọ fún boyfriend kìkì tèmi. Ṣé mo ti gbé ṣùpọ̀ ní ẹlọ́wọ́ tó yẹn ni? Ṣáṣíkà ṣeré gidi tó ti já wẹ̀rẹ̀ ni. Ẹni tí yóò bá ṣe máa sọ̀rọ̀ ẹni kò máa ti sọ̀rọ̀ ìwọ tó ẹgbẹ́ di àgbémọ̀ ní ẹ̀yìn. Wọ́n fi gbé ẹgbẹ́ ẹtí tó ti gbé ẹgbẹ́ ló tẹ̀lé ní bí ẹ mọ̀. Wọ́n lọ sọ̀rọ̀ fún mi. Lọ́bùkún ni ẹni. Wá lé o. Mi báyọ̀ fi ṣùpọ̀ mi ṣeré ó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn. Èmi jẹ́ breakfast nìyẹn o. Wọ́n náà máa jẹ́ ní tiẹ̀. Ẹni tí ò mọ̀ fẹ́ tí ò ní òfin rí. Tí ò mọ̀ bí fẹ́ ṣe ń ṣèyàn. Ọlọ́bẹ̀ mi sọrí burúkú ọ̀rọ̀. Ayé láì fi ẹ̀ má wojú ẹ̀ ní báyìí ló ti yí ẹ̀. Oh mama, as they go now, irú ṣùpọ̀ yẹn ṣùgbọ́n tó yẹ pé ilẹ̀ máa yé ìyá ilẹ̀ bá táyé ìyá ẹ̀ ṣe lọ́wọ́ máa jẹ́jú ló máa wojú yín bákan bákan láti ibo sí ibo ẹsẹ̀ níjà ìgbọ́n náà wojú ẹ̀ kò sẹ́ ìyá kó tí mo sọ. ọ̀rẹ́ bá ti jẹ́ èmi ṣùpọ̀ ọ̀nà bá sì ti gbọ́ tí bá dé tó wà orí mi wò bí ìràn ó bá tún yá ní òwe àkàlà máa gbóní o ó dàpọ̀ sí wàhálà. Bọ̀ ṣùpọ̀ kí ni problem ẹ̀ náà? Mi ò like gbogbo ìgbà tó máa ń bá wa bí o. No nonsense ló ń bá wa try now. Ṣé dàtọ̀ máa bí ẹ ṣọ́ fi disappointment ẹ̀yìn owó kọ ẹ̀? Cause me understand báwo ló ṣe máa dára mẹ́tẹ̀ẹ̀ta ju owó tó máa sọ fún wa pé òun bọ̀ látàrí. A jẹ́ ń dúró bẹ́ẹ̀ tó fẹ́ wọ bọ́ọ̀sì ní bus stop. Ó make sense o. Change ways ẹ̀ kò dáa o. Kò dáa o. Ló bí so ìṣubú kékeré kankan ni mo kàn ní small problem. Bẹ́ẹ̀ni sọ́n jáde kó get out. Ṣọ́ọ̀fìsì ẹ̀ ní ṣé wọn nìkan ló máa ń ní problem ni ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé wàhálà bí like jumpsuit if you wan place you go dey naked ṣọ́ọ̀fìsì ẹ̀ ní. from one place to another. for always na baba always. Púpọ̀ problem o tún ní this time around. mi na understand me so ọ̀pọ̀ mo sọ fẹ́ ní dry type mo fẹ́ travel bí màá ṣe wọlé mọ́tò báyìí tí mo padà bọ̀ lẹ́nu. Ọlọ́run o mi nẹ. I swear to God. Bẹ́ẹ̀ni débẹ̀. bí mi máa parí láìka ìbámu kò máa rí sílẹ̀ straight má ẹ̀ pa ọ́tọ̀ ẹ̀ ilé ìdínà mi ni o àtọ́gbọ̀n ti délé ayé má ẹ̀ pa ọ́tọ̀ bí o dínà mi rí o ilé downgrade mi wọ́n pé wàá bá múlù mi jẹ́ òun ló mú mi délé tí mo kàn lọ sùn pé mi mo rí kọ́lẹ̀ lómi kò fẹ́ gbé mọ́ ni. Sádélékè ló bí ni àbọ̀mọ̀ Dangote. Ó ti ẹ̀ yé mi o. Ó wá rí wọ̀ ṣùpọ̀ ó fi ẹ́ pa. Ó fi mi pa o use me wash. Ṣùpọ̀ jọmọ kan ní ìdí question kan láti béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n fobìnrin ṣe ní family yìí ni because me understand láàrin mi àti ẹ gbogbo alamọ̀pọ̀ ní girlfriend apart from that o tún náà ṣáàchì tí ò ń ṣe mẹ́rin tí ò ń ṣe márùn-ún jọ ṣé kò ń sú ẹ ni. no ọ̀rẹ́ wa má sọ̀rọ̀ bẹ́ẹ̀. tí ń pọ̀ jù náà. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí time free life tàwa ẹ jẹ́ ká jayé orí wa ọmọ ọdún mélòó sí ní ṣùpọ̀ òun sọ pé ṣùpọ̀ ṣe báyìí ṣé ojoojúmọ́ ni kéèyàn máa jẹba ni ẹni tó bá jẹba ó wà entitled sí macaroni náà. Ṣùpọ̀ ti jẹ macaroni. ó dà tí ṣùpọ̀ bá jẹ macaroni ṣé ṣùpọ̀ ti jẹ spaghetti. Ṣùpọ̀ ti jẹ spaghetti. Ṣùpọ̀ jẹ spaghetti. Hello sir parents and guardian ẹ máa ní sùúrù. no eléyìí ò ń sọ̀rọ̀ parents and guardian wọ́n ti sọ ọkọ̀ tó ń sọ náà ó ní ṣùpọ̀ ti jẹba ó jẹ spaghetti. mò ń confirm ẹ lójú ẹ náà. ṣé ìwọ ọmọ pé ṣùpọ̀ ti jẹ ó ti jẹ pepper soup. láàrin mi àti Ṣùpọ̀ ó ti jẹ pepper soup. ó dà tí Ṣùpọ̀ bá jẹ pepper soup kò jẹ tó láta. láàrin mi àti Ṣùpọ̀ ó ti jẹ pepper soup tó láta súẹ́súẹ́. ó máa bá tiẹ̀ jẹ́ wàá bá torí òun mẹ́ńtọ̀ ẹ̀ ń sìn òun kọ́ ní nǹkan tí ò dá wàá bá tiẹ̀ jẹ́ ọ sọ fún ìrírí rẹ̀ àdèpítì wùnà. Ṣùpọ̀ obi ọmọ yẹn a máa wà. sórí kí wọ́n ṣe ní gbogbo ọ̀rọ̀ ń ṣe ni pé láàrin ọ̀rẹ́ tún wà. láàrin ọ̀rẹ́ rẹ̀ mo tún wá rí pé ọkọ lọ̀rẹ́ mi. ká ní wọ́n ti já mi tó pé nǹkan tó ṣẹlẹ̀ mí ní sọ ọdún kan tí mo sọ láti bẹ̀rẹ̀ náà. wà á kí wá làwà kí làwà. kí ni ìtumọ̀? so wọ́n yọ wá sẹ́tì nìyẹn o. baby sure èmi trust me we'll have fun. gbogbo àwọn ibi tí èmi àti bíyì máa ń lọ gbogbo ẹni máa make sure pé a délé ni sọ fún bíyì náà pé tó bá ti dé everywhere la máa touch. Tẹ́ni ó ti à ń sùn Tẹ́ni ọlá Tẹ́ni now ma play pranks now Tẹ́ni
Tẹ́ni. Tẹ́ni. Tẹ́ni, má ṣe rí kéré. Tẹ́ni. 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 Tẹ́ni ọlá. Tẹ́ni. 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 Tẹ́ni ọlá. Tẹ́ni ọlá, má ṣe rí kéré. Tẹ́ni. 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 Tẹ́ni mo fẹ́ pè. Olúwa ni ìṣọ́gun tàbí èmi kì yóò ṣaláìní. Ó mú dùbúlẹ̀ inú pẹ́kọ̀ òtútù. Ó tó kàn mí lára. Tẹ́ni. Tẹ́ni jọ̀ọ́. Tẹ́ni. Tẹ́ni. Ibi yẹ lórí rẹ lónìí. Ṣé bàbá? Ewé ìráyè ti gbé bí kó lórí rẹ. Ṣé bàbá? Ọ̀nà ìdààmú. Ìrìnsí rẹ ò ní bára yé nú. Má rọra o, má rọra o. Ẹ ṣé bàbá. Ọ̀kárí. Adúpẹ́ lọ́wọ́ Elédùà. Ibi forí rẹ̀ dá. Ọ̀nì rí bímọ láéláé. Ọ̀nì kánjú kú o. Ìrìnsí rẹ ò ní bára yé nú. Ìyá mi nínú rẹ̀ èèyàn tí fi májèlé rò fọ́. Tí wọ́n pẹ́ nílé ayé bá ti sún kórí mú panudálá kejì wọ́n mọ̀ bá ń ké ọ ni. Ọgbọ́n ìkìlọ̀ rèé o. Sọ mọ̀ pé kò ṣàlàyé fún ọ látòní lọ. Àkíyèsí jo oògùn lọ o. Wọ́n ṣàkíyèsí ara rẹ̀. Nítorí ọba rí lára rẹ̀ tí ó dàpọ̀ mọ́ tó ti rí tẹ́lẹ̀ tètè fi tó mi létí. O ti gbọ́ kó o tètè fi tó mi létí. Ṣé o ti gbọ́ báwọn? Ọ ṣoríire. Wa yóò ní tẹ́ ọ. Bàbá ṣé mo dúpẹ́ o. Àìdúpẹ́ rẹ ni. Mo ṣe forí mi lódò. Èmi náà ti ṣàkíyèsí pé ogun ayé mi ti ṣẹ́. Ó ṣẹ́nu. Ó ti ṣẹ́nu. Béèyàn bá ro kúrò ọ̀run lọ bàlúwa rẹ̀. Èrè ò ní ṣubú kọ́ mọ́ sùn lé nǹkan. Èèwọ̀. Wá ń sọlé àìtúmọ̀ àgbọ̀ o. Àìfilé ayé ẹni fọ́kùnrin o. Ọgbọ́n àbọ̀gbọ̀. Ọ̀ṣọ́ra fakọ̀. O ti gbọ́ òní yìí títí bí ijọ́ mẹ́ta kò sún ẹ̀yìn fakọ̀. O ti gbọ́ kí wọ́n mọ̀ ọ̀run kú o. Ọ̀yà nso Ọ̀kárí gbẹ̀dà fún o. Kọ̀ wá mọ̀ rọra o. Wọ́n fi lé ayé rẹ̀ fakọ̀ o. Ọgbọ́. Jọ torí ọ̀dọ̀ ìwọ ọmọbìnrin kí ni tó ń bá mi fà láàárọ̀ gangan torí kò yé mi náà. Ó kàn mí kó lọ síbi kankan tó bá wù nínú ilé yìí kò síbi tó ń tẹ̀. Èmi ò ní jáde. Ìgbà tí à ń talẹ̀ tí iṣẹ́ ilẹ̀ ń lọ lójú méjèèjì tí wọ́n fún mi ní commission ṣé èmi ò máa fún yín lówó ńlé. Yín ò kàn mí. Ṣé ńgbà tí ó dẹ̀ sílẹ̀ ta fẹ́ tà ń lẹ̀ báyìí náà o ṣé kí n máa lọ tọ́jú ọ̀run ni. Wàá wálẹ̀ ta ni tíṣẹ́ kan bá dẹ̀ gbèyàn yẹn máa ṣiṣẹ́ mi. Tíṣẹ́ kan bá gbèyàn. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n sọ pé obìnrin ò lọ́rùn wọ́n mọ tán sọ wọ́n mọ tí wọ́n sọ. Nígbà tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì tí gbogbo ẹ̀ ń bísà sáà máa ṣẹ̀ sínú ilé ni. Ok, so iyẹ̀pẹ̀ ní kémi àtàwọn ọmọ jẹ ọ̀gá fẹ́mi lówó tó o bá fún mi ò ní jáde ń bí o pé mò ń ṣeré ni. Èmi ò lọ́ọ̀bì kankan. Bẹ́ẹ̀ ni mo sọ. Èmi ò lọ́ọ̀bì kankan. O ò lọ́ọ̀bì kankan. O mo sọ fún ẹ yẹn. Sọ́ọ̀n fi mi ṣe TikTok ni. Ok, Instagram lájọ ń ṣe. Ó fẹ́ mi máa wá followers. Ok. Wọ́n fi èmi wá followers. Bóyá kí wọn náà wálé ẹbí yín wá ká mọ̀ tá ń gbà. Wà á lọ tẹ̀lé àwọn ẹbí yín náà ni. Èmi ò lọ tẹ̀lé àwọn ẹbí tèmi. Kò sí wàhálà já lọ ta local government àbí kí wọ́n ta títì ìjọba. O bá dẹ̀ ta federal kò ta state wọ́n ló máa ṣe wọn ẹ̀kú kan mi. Àjọ máa ṣe wọn ni. Níbo. Ìwọ ló ti mí sí. Ìgídá ẹyẹfò. Ìwọ ìgídá ẹyẹfò. Bẹ́ẹ̀ni. Ìwọ ìgídá ẹyẹfò. Kò sí wàhálà ẹnu ẹ̀ lájọ wà yẹn. Bóyá kátà ganulé ká kọ́ bẹ́ẹ̀ láti nu àga títà kátà tébù tán bá ra gbogbo ẹ̀ tán káwa ń ta mọ̀ta àbí ká mọ̀ta sọ fáwọn pàṣípàrọ̀. Àrùn ogun gbọ́nà kó máa ta. Àrùn ogun ṣe ń gbọ́ àrùn ogun kò sí wàhálà ká mọ̀ ta ilẹ̀ wọ́n ní tolúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ olúwa tó wà nílẹ̀ gan àti ta gbogbo ilẹ̀ ọlọ́run tán sí ọ̀fọ̀ ogun ò sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ ara lẹ̀ nísìnyí ọlọ́mọ yóò jẹ́ pé EFCC ní wàá gbé. Ṣé dandan ni kò ta lẹ̀ ni. Iṣẹ́ wo ni wàá wá. Ọ̀rẹ́ wáṣẹ́ mi ṣe tó bá jẹ́ driver ni àbí gẹ́tìmá ọ̀dẹ̀ lọ ṣe kó sá ti fẹ́ mi lówó ni èmi àtàwọn ọmọ ká jẹun. Kí n máa wa mọ́tò. Kan tó bá wù ẹ́ ni kò ṣe. Ṣé mọ́tò èrò àbí location bus. O bá dẹ̀ ṣe lọ́mà. Kí n máa wa mọ́tò lọ́mà. O bá dẹ̀ kó gbẹ. Ó ti yé mi. Tọkùnrin bá gbọ́n téèyàn bá gbọ́n gbogbo wàhálà téèyàn bá ṣe nínú ẹ̀ kéèyàn tó fún ìyàwó àbí ọmọ ó yẹ kéèyàn kọ́kọ́ jẹ 90% inú ẹ̀ ní 10% ló yẹ kéèyàn mọ fún yín torí téèyàn bá sí láyé mọ́ ẹ̀yin náà lẹ́ padà jẹ gbogbo ẹ̀. Kéèyàn máa lọ wa mọ́tò lọ́mà. Kò sí wàhálà tí n bá dé àmọ́ ríra. Ọ̀gá padà síbí. Ọlọ́run má máa jẹ́ àṣírí láyé. Ọlọ́run má máa jẹ́ àṣírí. Gbogbo ibi
ọmọ ti kú. Ó ti kú. Ó máa ti kú tòótọ́. Because látàrí okun tó dé ni mo ti ń pè kò dá mi lóhùn. Kò dá o. Kó lè ti tó dákun. Ṣé ìgbà tó fẹ́ gun orí ẹ̀ ni ó dákẹ́ ni? Ṣé ó dákẹ́ mọ́ ẹ̀yà bẹ́ẹ̀ ni? Rárá o, mi ò tí ì ṣe ní ti o. Mi ò tí ì ṣe ní ti. Mo kàn fi lára balẹ̀ pé tó bá ti yá o létà o, bóyá tá a bá jáde o, tá a bá dé o, ni mo máa ṣe nǹkan o. Mo tó wọnú ilé, mo kàn ní kí n máa bá sọ̀rọ̀ pé ibi tá a lọ lé ni o, bá a máa káàdì fún nǹkan tó bá ti dé o. Mo lè pé kò dá mi lóhùn. Ọwọ́ àti kò ti kú. Ṣòrí olú ọwọ́ tá a dé yìí, mo fẹ́ yí bá kan. Mi ò ṣe kankan, Jésù ní ká má ṣe kankan, mi ò ṣe kankan. Mi ò ṣe kankan, wo Báíbùlù wà lọ́wọ́ mi, mi ò tí ì ṣe ní ti rárá. Ṣó máa jí ni? Ọmọ yìí ti kú. Mo mọ̀. Do you have any solution at hand? Solution? Mi ò lè ní solution ju pé ká jí lọ. Pé ká jí. Ṣé o gbádùn? Kì í máa dọ́gbọ́n bèrè kí ló ń ṣe ẹ́? Ọmọ ti kú ní ká jí. Kí ló ń ṣe ẹ́? O lè stop, tó ń mú o lè stop. Kí ló ń ṣe ẹ́? Tó o bá ti ní solution, àwọn fẹ́ kú ọlọ́pàá. Ọlọ́pàá? Ṣé ọlọ́pàá máa wá bá wa jí ni? Ọlọ́pàá máa bá wa jí. Ọmọ òní kò máa pọ̀ ọlọ́pàá. Ó máa ti tó ọmọdún mélòó báyìí? Mo ti kọjá 20, mo ti ń lọ 30. Mo ti lọ 30, jọ 30 mọ́ 35. Ọpọlọ mi ò gbé ìṣirò báyìí. Ọpọlọ tèmi gbé 65, iye ìgbà tó máa lò yẹn wọ́n yẹ. Mo fẹ́ lọ sẹ́wọ̀n. O fẹ́ ṣẹ̀wọ̀n, ṣùgbọ́n fẹ́. Rárá. Tó bá ti mọ̀ fún òun láti ṣẹ̀wọ̀n. Kọ́jú mi ló rí ní ọmọ táwa yìí. Ṣé o ti sọ fẹ́ anybody? Mo ti sọ fẹ́ anybody o. Ti bí ọ̀dọ́. Rárá, mo ti sọ fẹ́ ẹnìkankan. Ọmọ tá a máa ṣe sí. Ó yá sọ fún mi pé a máa wá bá a ṣe máa gbé. Mo bí ta yìí sọ sí. Tí ò ní sí ẹni tó máa mọ̀. Ayé o, a máa sí. Mi ò sì yàn rí. Mi ò sì yàn rí. Èmi ń sìyàn. Mi ò sì yàn rí o. Ìjọ tí dádì mi kú gan wọn lọ sí wọn fún wa ni. Ó dùn òṣì tó ń ṣe yìí, ó máa bẹ́tà kó stop. Ó ti á kú báyìí. Ojú ta máa dá, tó máa bí. Ká bàbá ṣe máa gbókò ẹ̀. Bàbá ti gbókò ẹ̀, àwa gbé. Àyẹ̀wò àbí ká máa sọ sí. Àbí wo ní nǹkan mi tó fẹ́ ṣe? Àmọ́ sí ṣàlì jí ni. Ṣé epo gbàdùn? Tó bá wọ ipò fẹ́ ṣe kí tètè bọ́ tá a ti máa bá tàbí lọ. Má lọ bí kankan. Má ní sùúrù ló tó wèrè yìí kọ́kọ́. Ìdè yóò kọjọ bí wèrè yìí. Calm down. Àwọn àwọn bá ṣe máa gbé èmi ní ibi táyé sí. Tí ò ní sẹ́ni tó máa mọ̀. Ká máa gbé báyìí. Tàdé máa lọ sí. Ṣé máa gbọ́ tá a ṣe? Àwọn bí mo máa ṣe 1 or 2 things pọ̀ mọ́ra wọn. Àwọn nǹkan tí mo máa ní ìta máa fi páàkì ẹ̀. Táwọn èèyàn fi ní mọ epo kú ní. Ní abẹ́ ṣe ṣoṣe tán. Jọ̀ọ́ ṣe òun ni lọ bá mi sí ni. A friend in need is a friend indeed. Indeed. Ìgbà tó fẹ́ tí a bá yé tí ó pè mí. Tí wàá ṣe bó yíwọ́ mọ́ ẹni ọwọ́, ṣé bó máa sọ pé Jésù ọkọ̀ tó máa sọ nígbà Jésù. Ṣé Jésù yóò ní kò fẹ́ tí a bá yé? Jésù yóò ní kò. Mo kàn fẹ́ kí Jésù excuse me díẹ̀. Ọwọ́ ṣàpá sí, máa jókòó báyìí. Jésù dání. Sí ní 2 minutes, máa bọ̀ ta. Mo máa kí táwọn ọ̀gá máa ní kí wọ́n fi pàkì pé torí tàbá ṣe yẹn. Ó máa ṣe. Ó dẹ̀ dúró jẹ́ kí n tẹ̀lé ẹ̀. Jésù. Jésù. Ọ̀rẹ́ mi ti ní kí n máa pè yín. Jésù ẹ jọ̀ọ́, ẹ dẹ̀ bá mi jí. Ẹ bá mi jí tẹ́ni mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé. Mi ò tiẹ̀ ní gbóbìnrin mọ́. Jésù.
Jésù Kristi. Lásárù òkú ọjọ́ mẹ́ta ni. Ó ti rún kan ṣùgbọ́n ó jí dìde. Tẹ́ni ṣẹ̀ṣẹ̀ kú ni Jésù jọ̀ọ́ bá mi jí Tẹ́ni. Jésù jọ̀ọ́ mo bẹ̀ ọ́. Tó bá bá mi jí Tẹ́ni mi ò ní ṣe mọ́. Mi ò ní ṣe ṣìnà mọ́. Jésù jọ̀ọ́ bá mi jí Tẹ́ni. Jésù jọ̀ọ́ bá mi dá Tẹ́ni padà sáyé. Mi ò fẹ́ lókun èèyàn lọ́rùn. Jésù mọ̀ pé mi ò tí ì ṣe nǹkan kan. Jésù jọ̀ọ́. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àmín. Àmín. Ìjà àdúrà yóò ṣe wá. Kò sóhun tó lúwa ò lè ṣe. Kọ́lẹ́sì. Ṣé Jésù sì jí? Jésù èmi àti Jésù ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́. Kọ́lẹ́sì má tanra ẹ̀ o. Má tanra ẹ̀ sórí orí ọwọ́ tàjọ wá yìí. Ọmọ yìí ó ti kú kò sí pé ilé jí. Jésù ò ní jí. Èmi bí yìí kò rí kò sún ẹ̀. Ni mo ní solution sí nǹkan tó wà ń bí. Yìí má sọ bẹ́ẹ̀ mọ́. Olùgbàlà aráyé ni Jésù. Ìbẹ̀rẹ̀ ṣé kí n bọ́ta kí n máa lọ? Rárá má lọ ìwọ lọ rẹ̀. Kí n dúró tí ẹ dúró tí ó máa mú mi. Ṣé ó máa mú mi? Màá mú ẹbọ màá mú Jésù náà màá gbà pé wọ́n ní Jésù rán sí mi. Sí nǹkan tó lọ́wọ́ mi ṣe. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ tó ń wọ ẹ̀ ti kú. Ṣé tó ń ṣe báyìí? Wàá ṣe òye pé nígbà tí mo bọ́ ta, mo ti pariwo àbí nǹkan. Rárá mi ì sọ fẹ́ni kankan. Rárá mi ì sọ fẹ́ni kankan. Dákẹ́ orí ẹ̀ pé bí mi kọ́ ní sí ni mo jẹ́ kó yẹ pé mo ti gbé ní bí ní sùúrù. Jókèétì ní sùúrù. Ṣé mo ti mọ̀ nǹkan tó máa gbé because mo ní bó ṣe ń ṣe tó yìí wọ́n ẹ̀bùn máa ṣe wọ̀n. Oye tí mo ń wo ìmọ̀lẹ̀ tí ń yé wọ̀n bẹ́ẹ̀. Mi ò gbọ́ mọ́. Rárá instrument. Láì tí ì ṣe yá. Different sizes. Àìwò tó àyè ṣé tó ń pa àyè ń kọ́. Nǹkan tá a máa ṣe. Ojú bọ́ọ̀lù ṣe gbọ̀mọ̀ lọ́wọ́ èkó. Kọ́lù sí ìbẹ̀rẹ̀ àmì iṣẹ́ wa. Ó jẹ́ kí n bẹ̀rẹ̀ smoke mọ́ wa. Àbọ̀ mú rí pé tó bá wà fa smoke yẹn, àwọn onígbọ́n máa rí pé ta ni ó fa nǹkan nu bí báyìí. Wọ́n lè kọ́ ẹ̀kú bẹ́ẹ̀ yẹn, àṣírí lè máa tú. O ti understand ó ti lọ́wọ́ tó máa wà tó máa dọkùnrin. Nǹkan tó máa mú rẹ̀, tó máa get ready, tó máa strong. Ṣé o ti yẹ dídé sẹ́kọ̀ọ́ kan lè fi dé? Ní owó tá a máa sí, màá mú tí ojú ẹ̀ máa fi rún tó wá lójú yá. Bí Jésù ní ká máa mú tí. Jésù ní ká máa mú tí. Ṣé kí n bọ́tà kí n máa lọ? Má bọ́tà. Ṣé o máa mú tí? Ọlọ́run máa jẹ́ àṣírí láyé. Kórè máa jẹ́ àṣírí o. Gbogbo ibi tá a bá rìn sí láyé yìí o. Ọlọ́run máa jẹ́ àṣírí o. Alájàlẹ̀ òde. Ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ níwá? Kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá. Ẹni bá dúró afarakóná. Alájàlẹ̀ òde. Fímọ̀ làkàlàkàlàkà fímọ̀ lògbòlògbò. Ẹ̀rù púpọ̀ wọ́n yẹ pa fagídígbẹ̀lẹ̀ Alájàlẹ̀ òde. Alájàlẹ̀ rántí ọ̀la má ṣe rántí òní nìkan onílárí kò sẹ́ni tó mọ̀la. Alájàlẹ̀ ṣe jẹ́jẹ́ òní tí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú bàbá aláwọ̀ dífá ọ̀rọ̀ rẹ̀. If you move, I shoot you. Officer, you bulldoze officer. Mo ń lálàá ni. Àlá ni mo ń lá. Ṣé o fẹ́ pa mí? Mo pa ẹ́ mo lálàá pé níbi tá a ti lọ sí ọmọ yẹn pé àwọn ọlọ́pàá wọ́n wá jáde sí wa. Ó jẹ́ ẹgbẹ́ wa ṣe.
So àwọn ọlọ́pàá yẹn wọ́n wá yìnbọn pa ẹ́ bá ṣe yìnbọn pa èmi wọ́n kúnlẹ̀ mú wá bẹ̀ wọ́n pé kán jọ pé kán má yìnbọn mọ́ mi. Ó lè dúró nù wọ́n jáde sí wa torí kí ni. Tẹ́ni. Ọmọ tó ti kú yìí ló wá ṣe. Wọ́n wá ní stop you are under arrest ó wá sáré lọ wọ́n wá yìnbọn fún èmi wọ́n kúnlẹ̀ mú wá bẹ̀ wọ́n pé kán jọ kán má yìnbọn mẹ́mi. Wọ́n yìnbọn fún ta. Àlá ni. Tí wọ́n yẹ kó òdodo àbí nǹkan ti ń ṣe. Rárá àlá ni. Kò ní ìsìn máa tó yá ẹ̀. Sórí èmi bí ìyí tó wò yìí, mo ti ṣí oògùn tó tú àmì. Ìbọn ò lè pa èmi. O ti lọ ayé ta. Kankan ló lè pa mi. Kí ni? Omi ni. Tómi bá dé bá pa mí, á jẹ́ pé mo ti gbé 145. Àlá ni mo lá. Àlá gan. Àwọn nǹkan ṣí ipò ìgbádùn. Ó mọ̀ pé tí nǹkan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run wá fi hàn àwọn ọmọ Jésù. Bóyá ká wá. Kọ́lẹ́sì, ọmọ Ọlọ́run dà. Bẹ́ẹ̀ ká scratch ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Kọ́lẹ́sì. Mi ò sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀. Mo máa bọ̀ sùúrù. Torí ní burúkú Kọ́lẹ́sì, mo ti fún lọ tí ó ti mú. Ó fẹ́ bá ọmọ ìta níbẹ̀ náà ní fún ọmọ dákẹ́. Bí mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Ó yọ wọ́n tàwa wá. Mo ti rí pé gbogbo nǹkan tó wọ yìí kò ká ẹ̀. Get kọ́tà máa ṣe é sí rẹ̀. Lábẹ́ wá gbọ́ ní tó máa mú gbọ́. Bíyì, ọmọ Jésù kì í mú gbó. Jésù ní ká má máa mú gbó. Everything over to God. Jésù máa bù sùúrù. Torí tí o máa sí yẹn ní. Èmi bíi tí mo jọ rẹ̀. Àjọ mú kí ni o? Ṣé Jésù ló ní kókó mọ́ ẹ mọ́ bẹ́ẹ̀? Ẹni kúkú scratch bẹ̀yìn. Kí n scratch ẹ̀. Mo ti rí pé ojúbọ̀rọ̀ kò ṣe é gbọmọ lọ́wọ́ òkú rẹ̀. Mo máa bọ̀ tà sí. Wà lórí àgbo tó wà mú wa tó ní ẹ máa fi pé jẹ́ ń bá ń bí o. Máa bẹ kẹ́tì náà tó máa mú ọ. Bí yìí tó gbé yẹn ti tó, ṣó fẹ́ gbé dé 6 feet ni. Ọ̀rẹ́ sí òun tó ṣá. Ṣé dandan ni kò jẹ́ 6 feet ni? Ṣé bí kákan gbé sínú ẹ̀ka dàyè pé bó ní? Ṣé pé tí n bá gbé dáadáa ń fi máa bá sọ sínú ìbàdí tí ò bá dì ọmọ onídìbò kan mọ̀ pé aṣọ̀yọ̀ sínú. Kò ń ṣe dandan, jẹ́ ká gbé sí bẹ̀bẹ̀ yòówù ti tó ètò gbé yẹn ti tó ṣó fẹ́ gbẹ̀ kan omi ni. Ibi kan ló máa kọ́. Bí yìí, a ní kó ti tó ṣe, ilé mi ní kó jìnnà ní tọ́pá káwa mọ́ bí yìí nǹkan. Ṣé wàá máa ṣe fún rẹ̀? Ó ti tó, ó ti tó. Ọmọ ṣe fún rẹ̀. Yìí tó ti gbé yìí ti tó. Àló ti tó ṣe. Ó mọ̀ orí tí mò ń ṣe. Bí mo ṣe, àló ti tó. Ó mọ̀ orí tí mò ń ṣe fún ẹ. Nígbà máa tó ń sìn, Jésù ló máa pè. Jésù ni. Bí yìí. Wọ́n dà. Olùdá má bínú. Má bínú ẹ sáré máa gbé. Òkú mọ̀ orí náà. Jọ. Jésù ló máa sọ, Jésù ló ní kó ṣe kí wà kékeré. Má bínú. Jésù gbà mí lọ́wọ́ bí yìí, kí ni mo pè é yìí báyìí? Kí Jésù dá ẹ̀. Jésù ló máa sọ, Jésù ló ní kó ṣe kí wà. Mi ò tí ì ṣe, mi ò ṣáà tí ì ṣe. Ó dáa jọ má bínú, jọ sáré gbẹ́ èyí tó fẹ́ gbẹ́ sí, sáré gbé sínú ẹ̀. Ó ṣe bí yìí, ó ṣe mo dúpẹ́. Nǹkan tó ṣe fún mi yìí ò lè mọ bó ṣe dùnnú mi tó owó náà ní fi wé ẹgbàá lágbára Ọlọ́run. Ó ṣe gan ni. Ó ṣe. Owó tó wà ní save, o ti save. Bẹ́ẹ̀ sí, mo ti ṣe débi tẹ́rù ti ní báyìí. Ó ṣe gan ni. Mo bí níṣòro jọ sórí bó ṣe ń bo yìí. Ẹ̀mí kan sọ nǹkan kan fún mi. Pé nísìnyí, ṣó mọ̀ pé bá ṣe wà yìí nísìnyí àti dẹ́ṣẹ̀.
èmi yẹn sọ fún mi pé ká lọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta bíríbírí ọjọ́ mẹ́ta ká fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. ọjọ́ kí ni. mo gbọ́ létí mi àwẹ̀ ọjọ́ mẹ́ta ká fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni o. ìnáwó. mo ti wá kò tèmi báyìí Collins. o ti sáré rí vision tó dúró sí. kì í ṣe vision amú mi gbọ́ ni amú mi gbọ́. amú ẹ gbọ́. mo ti pàdé ẹ náà ó yẹ kó máa kí mi pé ó ṣe kan tó ṣe fún mi yó. mo ti kí ẹ náà kí n tó sọ pé kí n tó gbọ́. o fẹ́ gbàwẹ̀ mi tó dúró sí. rárá kì í ṣe bíi pé tá a bá lọlé ká lọ gba bíríbírí ọjọ́ mẹ́ta. John 3:16 for God so loved the world that he gave his only begotten son that whosoever believe in him shall not perish. fún ipò tẹ̀ nígbàgbọ́ dẹ̀ mọ̀ ó ti dá àṣà dúró síbi kẹ́kọ̀ọ́ bá ń bí nígbà bá débi bí abitọ́ máa yìn. fẹ́yẹ́ tàjà. orí tẹ́ni ni ibi tá a sọ. tẹ́ni jọ̀ọ́ má bínú mi ò mọ̀ mọ́ ọjọ́ ẹ dúró dè mí. dúró. Alajale òde. Ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ńbẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná Alajale òde. Fímọ́ lakalaka fímọ́ lògbòlògbò ẹ̀rú púpọ̀ wọ́n yẹ pa fagídígbẹ̀lẹ̀ Alajale òde. Alajale rántí ọ̀la má ṣe rántí òní nìkan onílárí kò sẹ́ni tó mọ̀la Alajale ṣe jẹ́jẹ́ òní tí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú bàbá aláwo dífá ọ̀rọ̀ rú Alajale ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ rẹ̀ yá jẹ́. Ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ńbẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná Alajale òde. Ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ńbẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afarakóná. àǹtí nìkẹ́ gbogbo ẹ̀kọ́ rí bákan ni ọ̀sùn mi ṣe wà yìí. kò sí ọ̀tọ̀ náà ní. mo lè ti make up mind mi tó bá ti dọ̀túnla máa lọ sí Ìbàdàn mo ti kọ application síbẹ̀. Ọlọ́run à ń ṣe lágbára. so mo ti máa dẹ̀ dé company yẹn Ọlọ́run á gbàdúrà mi tó bá tẹ̀ fi lè gbà mí síṣẹ́ yẹn báyìí àdúrà mi gbà nìyẹn ṣe understand. àwa náà nìyẹn kọ́ náà ṣe mi kàn ń wo at least. mo kàn ń wo. kí nìyẹn kí ló tún rí. ẹ káyìn náà ṣẹ́fẹ́ wéṣẹ̀ ìsọsísì ni. ṣé wọn lọ fi síbẹ̀ ní fóònù lórí onífóònù. ẹ pẹ̀lẹ́. ìgbà tí fóònù mi sọnù last week tọ́nà tó wá bá mi ṣe igi tó ń wu fóònù tí mo tún wá rí mi wà ní mu. rọ́kàn mi Ọlọ́run ti dá igi tó ń wu fóònù. ní kí ni. ẹ̀yin lè mọ̀ ẹ fẹ́ bá ta. fóònù mi èmi ò fẹ́ bí wọ́n fẹ́ sáìsì ẹ̀yin lè mọ̀ ẹ bá fẹ́ mi àwọn fóònù. àánú ò ṣe bọ́lá máa jẹ òtún ìṣù lọ́jọ́. ní kí ni iṣu àgbàdo ni. Abracadabra, abracadabra, abracadabra. Fasada patira katibu. Sababe ne para sabaru. Alajale, Alajawule. Wo èmi kí wo kó tún èmi wò dáadáa. Èmi gangan ni professor. Ọmọ pé èmi kò kí ń pa irọ́. Èmi kò kí ń pa irọ́. Ọ̀rọ̀ tí èmi bá sọ láti ọ̀dọ̀ Elédùmarè, àtọ̀dọ̀ àwọn India ló ti wá o. Bẹ́ẹ̀ ni èmi sọ fún ìwọ. Ọmọ rẹ tí wọ́n ń dára rẹ láàmú tí wọ́n ń tuntun káàkiri ìgboro. Ọmọ rẹ kò sọnù o. Alájàwulẹ̀. Ọmọ rẹ ń bẹ láyé. Ọmọ rẹ ń bẹ láàyè. Kódà ìtún bẹ láàyè ara rẹ bí tọ́wà. Fọ́gbó tọrọ. Ọmọ rẹ bí tọ́wà báyìí. Ìjẹ jíjẹ. Ọmọ rẹ mú.
kódà ìtọ́mọ rẹ̀ jẹ ìgbádùn tí ọmọ rẹ̀ rí ìwọ kò rí Alájàwọlé èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ṣùgbọ́n tí ìwọ bá fẹ́ rí ọmọ rẹ̀ báyìí tí ìwọ fẹ́ bímọ tó o sì fẹ́ kí òun náà dì mọ́ padà nǹkan kékeré bíntí báyìí ni ìwọ yóò ṣe kí ni ìwọ yóò ṣe ẹyọ kan ni o bẹ́ẹ̀ ni ẹyọ kan ni ìwọ ṣe èmi pòfẹ́sọ̀ mo sọ̀rọ̀. Ẹkùn ni mí òòṣà ńlá ni mí ẹranko burúkú ni mí nínú èèyàn tó ń tìgì ṣubú tí gbòǹgbò tí gbòǹgbò àmọ́ ń mọ̀ wípé kò sí bí àtùpà ṣe lè tóbi tó kò lè rí ti ara ẹ̀. bẹ́ẹ̀ ni ìwọ wí gbé ká Burundi gbé ká Burundi káì mọ́tẹ́ ga mọ́tẹ́ fọ mọ́tẹ́ sùúrù bá ní sánmọ́ inú káì ó tọrọ ní ìwọ sọ kò sí àtùpọ̀ ohun tí ń bẹ láyé tí ó rí ìdí ara rẹ̀ gbogbo ǹdọ́ bá jẹ́ ó lè tún di rẹ̀ wò bẹ́ẹ̀ ni. kí ni ṣíṣe olówó mi wá. Ó dá mi lójú wípé Yorùbá ni ìwọ gbọ́ Yorùbá dáadáa ọ̀rọ̀ Yorùbá ni mo fẹ́ fi bá ìwọ sọ̀rọ̀ mo sì mọ̀ pé yóò yé ìwọ dáadáa ìwọ náà kò kéré nú ayé ó kò kéré nú ayé bó o bá kú lọ́dọ̀ mi nísìn ìwọ yóò gba ilé rẹ lọ ó wà lọ sunrun mẹ́ta tí ẹ̀dá máa ń sùn ó yí sápá ọ̀tún ìwọ yóò yí sí apá òsì ó wà kọjú rẹ sí sánmọ̀ ó wà ronú rẹ wò dáadáa tí àwọn èdè kan pè ní tafakuru tí ìwọ bá tafakuru dáadáa ó ronú ẹni tí ìwọ ṣẹ̀ tí ìwọ bá ti mọ ẹni tó ṣẹ̀ ọ̀rọ̀ rẹ ti tán ìwọ kàn máa bọ̀ wá sí ọ̀dọ̀ tèmi ó sì ṣàlàyé ẹ tó ṣẹ̀ tó o bá ti sọ fún èmi fi yókù lẹ̀ èmi pòfẹ́sọ̀ ní tí n bá sọ àti ìlú India ló ti wá èmi kì í bá rẹ̀ yìí ṣèké ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ. ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afárapóná Alájale òde. máa tún yọjú. ẹrú púpọ̀ wọ́n yẹ pa fagídí gbẹlẹ̀ Alájale. sọpọ̀ wọ́n ní àkín tó ní bárìn ká má tọrọ bára wa sọ só tọrọ délẹ̀ tí a bára wa sọ tọrọ só ti yọ sórí nǹkan tí mo torí ẹ̀ wá bá ọ fún gangan mo fẹ́ kó fi tirẹ̀ lẹ̀ báyìí kọ̀ọ̀kan máa fi gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ ìwọ àti bàbá rẹ̀ kálá ni wọ́n ní òbí ẹni òun ni ọlọ́run ẹni lẹ́yìn ọlọ́run òbí èèyàn ló tún kù nǹkan táwọn òbí èèyàn bá sì sọ èèyàn gbọ́dọ̀ gbọ́ ni tó bí bàbá ẹ̀ bá ti ń bọ̀ sọ̀rọ̀ jọ torí ọlọ́run mo fẹ́ jẹ́ kó gbọ́ nǹkan tí bàbá ẹ̀ bá ẹ̀ sọ tó bá ti bá ẹ̀ sọ tó bá ti gbọ́ ó ti tán àwọ̀ tó wà lẹ̀ tó di pé gbọ́n mi sí omi ò tó lé ni yóò tán kó lẹ̀ ní tí mo torí ẹ̀ wá rí ọ̀nà. ẹ̀wọ̀ ẹ̀gbọ́n àgbà ọ̀làpẹ̀yìn jẹ́ ní tó understand ẹjọ́ ọkọ̀ àti káláwù yẹn tó yẹ bàbá mi ti káláwù yẹn ṣé wà tó dá lọ́wù ni bí kálá ṣe bàbá yẹn tó ìmọ̀ àtàbúrò mi bọ́lọ́dì tọ́wọ́ adé tó láwọn fẹ́ fẹ́ yàwó mi ẹjọ́ ìyàwó tí bàbá mi bá fẹ́ sí ẹjọ́ ọmọ tó bá bí bàbá mi fẹ́ jèrè ọmọ yẹn wọn ò lè jèrè ẹ̀ náà ẹni bá máa bímọ tó fẹ́ jèrè ọmọ ọ̀sẹ̀ yẹn ṣì máa wọ 20 to 25 ìyẹn tó bá yẹ pé 20 kan ó ṣe yahoo lè jèrè ẹ̀ ní 20 tí ó bá ti ṣe yahoo afẹ́ súnmọ́ 30 kẹ́ tó lè jèrè ẹ̀. ṣùpọ̀ ṣé wọ́n jọ lọ ni ìgbà wo ló di ara àwọn tó ń ṣiṣẹ́ fọlọ́run tó fi mọ̀ pé èèyàn lè jèrè ọmọ tó ń bá ṣẹ̀yẹ̀ bí àti pé ó ṣe mistake ni o àìmọye lómi tó yẹ pé tó bá bímọ sí hospital báyìí àwọn míì bí triplet ìbẹ̀ta tó bá bímọ báyìí gọ́fìmẹ̀ntì ẹni yìí bímọ wọ́n lè má ní wọn náírà bàbá ọmọ gan lè sá lọ wọ́n dẹ̀ lè bless wọn ọlọ́run ló ní blessing lọ́dọ̀ ọ̀dà káwá kò lórí yìí nígbà tí wọ́n sọ pé kí bàbá yín má fẹ́ yàwó mi o tí bàbá yín tó bá fẹ́ ṣe you get it tí bàbá yín bá fẹ́ ṣe pòpòpòpò ṣé àbúrò ẹnìkan kì mọ́lẹ̀ ni àbúrò ọ̀rọ̀ wo ló ń sọ yìí ìkan tẹ́mi sáfẹ́ sọ ni pé ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ o torí bí bàbá yẹn bọ́ sẹ́ rojọ́ káàkiri gbogbo inú ìlú tán rojọ́ káàkiri inú ìlú tí ó bá ń ṣe bẹ́ẹ̀ táwa ní sí ọ ọlọ́mọ sì jẹ́ kán rojọ́ yàn lékà lọ́wọ́ tó bá wá jẹ́ pé oníyà bóyá ẹ̀ mọ̀ disturb ara yín ni kúkú wá bá wa
àmọ́ lọ sórí sáìtì àwọn sáìtì tá lọ bó ṣe tọrọ kọ́bọ̀ ni ìwọ náà fi máa mánéjà rẹ̀ ó mọ̀ bó ti máa tẹ́kẹ̀ àbúrò rẹ̀. ti gbọ́ màá wá kàn ṣe sí. wá kàn ṣe sí o. àdé ọ̀tọ̀ ìyàwó tó fẹ́ fẹ́rẹ̀ náà ẹ bá ní kọ́ fẹ́ máa gbójú. mo ti gbọ́ ìjọ ẹ̀ lè bá mi sọ̀rọ̀ tí. àmọ́ still kò tí bàbá yẹn ṣe kò yẹ kó máa wù abẹ orúkọ lóró wọn ṣáà inú. ibi tí wọn náà dàgbà dé ìwọ irú gbogbo ló yẹ kó máa mówó wá fún bàbá ẹ kò ṣe kíkó wọn sì máa dòndò pé ẹ bàbá yín ẹ ṣe báwọn náà bí ọ ìwọ ló yẹ kó mówó wá. mo fẹ́ fún ọ lówó client òjò gbogbo yẹn kọ́ ṣáà àtọ́dọ̀ client ni but still náà ẹ̀gbọ́n àgbẹ̀ máa fọ̀. ṣó ti tẹ́ ẹ sọ yìí mo ti gbọ́ ọ̀kẹ́ lè mọ̀ pé mo ti gbọ́ tọ́pọ̀ dénú mi tán ṣó ti kẹ́tó lè máa fẹ́ mi kan. ṣó ti fún mi kan. ṣé èdè Arabic ló fi sọ ni máa fún ẹ kàn ẹ mọ̀ gbà mí ìgbà wo ló sọ̀rọ̀ di àwọn ọlọ́pàá tó jẹ́ pé tọ́lọ́pàá bá wá kí ẹ lé wọ́n á ní wetin chop remain for me tó bá lọ kí wọ́n lé wọ́n á ní wetin you bring for me. ṣé bẹ́ẹ̀ mi wá bẹ́ẹ̀ lé ni àbí mi kọ́ mo wá bẹ́ẹ̀ lé ó dà o tí n bá tiẹ̀ fún ọ ní nǹkan ìyín òdìjọ́ mi bóyá tí wọ́n fúnra ẹ̀ bá wá àmọ́ lé ní tèmi wá yìí o èmi ni mo wá bọ́ nílé ṣé bí fàájì lọ ń ṣe yìí wọlé kó ṣe fàájì fèmí náà. ẹ̀gbọ́n máa fún yín tó ti àmọ́ kéèmí tó lè fún yín tó ti ẹ̀ẹ̀kan ló kùn ní mo fi gáàdì lálẹ́. trọ́fì ni bọ́dí gáàdì tiẹ̀ ọ̀dà kó tó wá fi gáàdì lọ mú wá tá a bá jọ mú tán kémi àti ẹ̀ka jọ fi rọ̀ kan. àwọn èèyàn cosmos gbogbo sẹ́ta bá ti nínú ilé ni wọ́n tà mọ́ tà síta ní tiwọn wọn sì ní tàṣọwọ́ àwọn ọkùnrin ọwọ́ àwọn obìnrin náà ló máa tà sí. tí bèbí sórí mo ti máa ń rí ẹ ní àdúgbò mo rí bó ṣe máa ń ṣe mo mọ̀ pé èèyàn gidi ni ẹ sórí lórí ọ̀rọ̀ tí mo máa ń bá ẹ sọ náà ni ó ti yẹ kó mọ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ó ti pẹ́ tí màá ti jọ ń sọ̀rọ̀ yìí ó máa get back sí mi ó máa get back sí mi ó máa get back sí mi ló ń sọ fún mi and láti gbà yẹn náà mi ò dẹ̀ tí gbọ́ anything látọ̀dọ̀ ẹ̀ ọmọ tó ṣe ní kí n wálé ni ìṣòro inú mi á dẹ̀ dùn tó bá tiẹ̀ lè sọ pé yes fún mi like I will be so happy. àlàyé ńlá ọkàn ló dọ̀rọ̀ lẹ̀ ó dẹ̀ lọ dá gbogbo ẹ̀ sílẹ̀ ó ti sọ̀rọ̀ bíi mẹ́rin márùn-ún mẹ́fà àtẹ̀mẹ́yìí tá a máa mú gbọ́ ń bẹ̀ àmì ètò wa sọ gbẹ̀yìn yẹn òun ni máa mú sọ ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn ó sọ fún ẹ mo ní kò lè wọ́ọ̀kì fẹ́mi pẹ̀lú ẹ ṣó lè wọ́ọ̀kì ni orí spirit lèmi wá tẹ́mi trabaye spirit làwa ń jẹ àmọ́ wọ́n corporate person ó dẹnu kọ mí kó fẹ́ mi báwo ló ṣe fẹ́ wọ́ọ̀kì orí bàtà tó wọ̀ ní orí aṣọ ẹni lásán wọ́n ní corporate ìyàwó aláwọ̀ lè fẹ́ rí ẹ̀yìn òmẹ́ni kúrò bẹ́ẹ̀. sórí tí bèbí nǹkan tí ò yẹ máa jẹ́ kó yẹ sórí ọ̀rọ̀ ìfẹ́ kò gba èèyàn kan corporate èèyàn kan ò corporate náà ìmọ̀ àti ẹ̀ tábàjọ́ sọ tó bá kú náà so kò sí problem lórí yẹn àjẹ́ tó wá jẹ́ kí nǹkan yẹ sórí omi gbóná tó ń rí yẹn kò ń ṣe pé ó kàn déédéé gbéra ẹ̀ sórí iná èèyàn kan náà ló máa gbé sórí iná tó má dẹ̀ ti gbé sórí iná èèyàn yẹn máa dúró tó máa fi gbóná ni and then omi tútù tó ń wò yẹn náà á tún máa jẹ́ kó tutù tá a bá gbé kúrò lórí iná sí tó bá lè fún mi ní àtẹ I promise you that mi ní ever break àtẹ. àlàyé mo ní kò mẹ́nu kúrò ń bẹ̀ báyẹ̀ kí n kọ́ra mọ́ ẹ̀ kọ́kọ́ ṣe mí tí mo lọ jẹ breakfast bàbá tájọ wà lórí street gan tó yẹ gbàjọ ń ṣàbáyé lórí street gan ó fún mi breakfast jẹ ó mú àtì mi báyìí ó mú ó já sínú gọ́tà ni ábílẹ̀ tà sí wọn tó jẹ́ corporate person ó máa mú gbogbo àtì mi báyìí ó máa mú ó máa ṣe ṣùkúṣùkú ó máa fi bàtà rà mọ́lẹ̀ ni mi fẹ́ jẹ breakfast di o wọ́n bá mi sọ̀rọ̀ gbà ọ́ mo ní mi ò lè fẹ́ kó mẹ́nu kúrò ń bẹ̀ aláwọ̀ má tún disturb mi mọ́ o. T baby I love you so much. T baby. Bàdé sáré tẹ̀lé sí i, kó má lọ là nǹkan mọ́yàn lórí. Ó dẹ̀ kékékékékékéké ó dẹ̀ pariwo fún ọmọdé pé kó má ṣọkọyọ̀ ó ti ṣọkọyọ̀ sí i ó ti filẹ̀ ṣàṣọ́bọ̀ra olúwa o irú kí lè lé. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò bá a tilẹ̀ ká òkú ẹ̀ mọ́. ṣé ìgbọ́ lórí burúkú ni ẹ ṣé o ní bá yí ẹ ti fẹ́ bàjẹ́ tó o bá ti débẹ̀ máa bá gbogbo nǹkan tó ju ẹ̀ ló jẹ́ police staff àwọn tó ní ẹ ṣọ́ọ̀ṣì tẹ fẹ́ ṣe rí ẹ mo sọ fún pé kẹ́ ẹ má gba ìyàwó mi láàyè láti wá gbé bí
ilé mọ̀ṣú tí wọ́n jẹ́ òtún lọ gba ìyàwó mi láyè láti wá ṣe ilé mọ̀ṣú ṣé èèyàn rí mi bá ẹni mi ò kì í ṣọkọ gidi dẹ́mi Alajale. ọkùnrin wo wá wá ọkùnrin tó balẹ̀ lálẹ́ tó balẹ̀ ó balẹ̀ káàkiri. Ó ti kú ẹ̀mí òkú báyìí. Àbí mi kọ́ wà. Èmi táwọn èèyàn mi ń yàngàn ládùúgbò tó máa ń bẹ̀. Ó ṣáà ti kú báyìí ẹ́. Mo ti sọ pé kó má fọmọ ọ̀tá, ó ṣàròpọ̀ ọmọ ọ̀tá ni ẹ́. Ikú ẹ̀ náà ló pa. Ikú ẹ̀ ló pa. Ẹ filẹ̀, ó fẹ́ sọ̀tẹ̀nu ẹ̀. Ẹni tó bá fẹ́ ṣoríire nù yín, ẹnì kan ṣoṣo ni mo sọ o, kò gbá ìdí ẹ̀. Ẹ kò gbá ìdí ẹ̀. Kò ní já fún ẹ. Sílẹ̀! Èmi lèmi sọ̀rọ̀ ni wọ́n sọ. Gbé ọmọ yẹn fún mi. Gbé ọmọ yẹn fún mi. Àwọn ìjẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹn lọ́wọ́. Orí ẹ bàjẹ́, mo ti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ. Wà wá rí ìtọ́jú tó péye lára ọmọ yìí. Tí bá kọ́kọ́ délé mà kọ́kọ́ rẹ̀ igbó. Igbó tí o gbọ́mọ̀ ìgbàgbọ́. Láti ìlú bẹ́bí orí, ó ti mí ìsinmi. Ọmọ kò rí lẹ́bàbí ọdún ẹ̀bí ní jẹ́ pẹ̀lẹ́. Tọ́mọ̀ ìbá pé ọmọ ọdún méjì tí ò bá lè fọ pásù igbó mẹ́rin kò pè mí lọ́wọ́ àná. Ẹ wo, mo jẹ́ bí ó ti rí mi sí, ẹ bá nà mí wí, ẹ bá wí lójú mi. Alajale, ó dé. Èmi kú ká dodo ọ̀rọ̀ bí ẹ̀mí ẹ̀. Ikú ti pa kẹ́kẹ́ ti parí rẹ̀. Ẹ̀yin tẹ́ wo sí pátápákọ̀ nílẹ̀ ní ayé ni rọ́mọ tẹ́ ló lè lẹ́kọ̀ọ́ lè kú. Tuntun tá gbégede rèé o, Wasiu Owóiya gáúsù eléyìí tún dá agbárí iṣẹ́ bàbá iṣẹ́ ni. Iṣẹ́ bàbá iṣẹ́ ni sinimá tuntun ayé tó tó tí Wasiu Owóiya gáúsù ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí. Ẹbí wait ni ó kọjá àfẹnuròyìn. Ìwàkuwà tó mú wọn rí nìkúrì. Sáré pápá yẹlẹku yẹlẹku rẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà yẹlẹku yẹlẹku lórí àfihàn ìdòdò gbàdòdòǹgbà. Túlétúlé kọ́ bọ̀kú lójú. Àṣírí ayé ló wá kiri o. Ayé tó tó ayé. Ó pàdé ikú lọ́nà pàdé èṣù lọ́nà. Ó fojú kan àrùn. Orí òsì lójú kojú. Dènàrẹ́rẹ́ tọ̀nà kòtò giriwo jẹgbọ́jẹgbọ́n. The more you look the less you see. Ikú ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn gbẹ. Omi dákẹ́ rọ́rọ́ bí ẹni ò lè gbé ni lọ. Odò wọ́rìrì bí ẹni ò lè jà. Ẹgbọ́n ta lè gbọ́dọ̀ ọkọ ẹ̀kọ́ máa tara. Ọmọdé tí ò mẹ́wẹ́ mi wòye. Ó digbó òmùwé mẹ́wẹ́. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú sinimá tuntun yìí. Ayé tó tó. Another blockbuster. Written, produced and directed by Wasiu Owóiya Gáúsù. The producer of Ayé ni Ọmọ. Ọláyẹmí Jímọ̀ Yẹmkẹ́m ló package yẹ. Starring Saheed Òṣùpá. Abẹ́ni Agbọ́n. Fẹ́tí Àbálògùn. Ọláyẹmí Jímọ̀ Yẹmkẹ́m. Wasiu Owóiya Gáúsù. Bọ̀bọ̀ bíi Feranmi Oyalowo. Ọpẹ́yẹmí Ayéọlá. Sunday Jatto. Ali Káyọ̀dé Agboola. Ṣèyí Crown. Kabiru Adéyínká. Táíwò Awóyẹmí. Gbélétò Olúwaṣeun. Ọpẹ́yẹmí Jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí. Ayé tó tó. Sinimá titun Ayé tó tó. Not just another one. Ẹ̀yẹ́ ra kẹ́wò mọ̀ fọwọ́ ẹ̀sọ́ yà ká. Àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀. Ẹjà jẹ ṣẹ́kù ẹni bá jàjẹ tó yìí túwó jọ ẹjà jẹ ṣẹ́kù Akérèlé is here. Ó nílẹ̀kùn bá kòkò ẹyẹ ńlá abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ a sì ṣílẹ̀kùn. Ọlọ́run ṣó jẹ́ kí ayé àbárò kó máa dá ìrọ̀jà kó tún máa mú. Ọmọ márùn-ún ni mo kí mo dẹ̀ fi márùn-ún dẹ̀ fi dájọ́ tán. Burúkú bójú ọjọ́ ẹni tó bá rán oníṣẹ́ làbẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a jẹ fún mo dáná. Àbúrò orí kúkú ni ìyá ẹ̀ lọ́dọ̀ àwọn olówà. Ṣẹ́ni ọ̀rọ̀ tó sọ lẹ́kọ̀ọ́ náà lélẹ́yìn. Feel comfortable kí àwọn ọmọ wa àwọn bọ̀dà fi owó tọ́ wá di ọmọ tó lọ káàkiri. Ẹ wọ́n mi bàbá dùn fún àwọn olùkọ́ wa kí ló gbé wá sáyé yìí. Ẹnu tó ti ń jẹran ọwọ́ tó ti ń bọ́ èèyàn wọn á dẹni tó ń tàràkà. Mo ti ẹ̀ dúdú pé kí n lè rí sọ kásìkò tó kọjá àmọ́ kò ságbára ni. Mo dé ṣọ́ọ̀bù mọ́ sí mo rí pé wọ́n ti ta gbogbo nǹkan tó wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ mo tún bẹ́ẹ̀ lómi ń bẹ̀. Ṣé o rí pé there is something wrong somewhere nínú family yìí ni? Tí ìwọ gbogbo tó bá rẹwà bíi tiẹ̀ tó dẹ̀ wá òkè bíi tiẹ̀ báyìí á ṣakọ tí ò bá ṣakọ máa rò pé ó ṣìpù ni. Ṣé kò sí?
lára ta ni. ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní dájọ́ fún àwọn tí wọ́n fẹ́ gbàjọ wọn lọ́ọ̀dì 22 ọ̀dì 20 ọ̀dì 24 mo ti kájọ wọn fún wọn ó dọ̀dì 29 kó tó gbà tí. bẹ́ẹ̀ni sáwùjọ ó bá mi sọ wípé 29. ṣọ́ra méjèèjì a ṣe máa ṣe ẹyọ kọ̀ọ̀kan sí kándù méjì fọjọ́ méjì àjọ wàá gbòòrò. kí ni nǹkan tẹ́ fi sínú oúnjẹ fọmọ tó múnú ọmọ o. fi nǹkan sóúnjẹ lóúnjẹ tó yẹ pé Ṣẹ́gun ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá bá yín rà bí tẹ́yìn náà ń jẹ. ẹ̀yà àgbàyọ̀ oúnjẹ òṣì yìí. ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afárakóná alájàalẹ̀ òde. fímọ́ làkàlàkàlàkà fímọ́ lògbòlògbò ẹ̀rú púpọ̀ wọ́n yẹ pa fagídígbẹ̀lẹ̀ alájàalẹ̀ òde. alájàalẹ̀ rántí ọ̀la má ṣe rántí òní nìkan onílárí kò sẹ́ni tó mọ̀la alájàalẹ̀ ṣe jẹ́jẹ́ onítìrí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú bàbá aláwo dífá ọ̀rọ̀ rú alájàalẹ̀ ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́. ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afárakóná alájàalẹ̀ òde. ta ló sọ fún ẹ pé mo bá wọn gbẹ́ ní wá kúrò ń bẹ̀ mi ò wá ṣeré rárá ẹni bá dúró afárakóná alájàalẹ̀ òde.